màmá yìí ìyá Súnà àti àfà yìí àwọn mùsùlùmí kan bá wọn jà lọ́wọ́lọ́wọ́ kódà wọ́n ń ṣépè fún wọn gidi kí wá ló fà á tí wọ́n fi ń bá wọn jà tàbí kí ló tí wọ́n fi ń ṣépè fún wọn. ṣé rí àfà yìí lórí release video kan tó ní òun fẹ́ warn àwọn mùsùlùmí tí wọ́n máa ń parọ́ wípé àbóyún kan bímọ ìgbà tó máa bímọ ọmọ yẹn gbé Kùránì dání ó ní irọ́ lásán ni ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní kódà ó ní nínú ẹ̀sìn mùsùlùmí ó ní nǹkan àbùkù ni fáwọn káwọn parọ́ bẹ́ẹ̀ wípé ìgbà tábóyún kan bímọ ọmọ yẹn gbé Kùránì dání ó ní torí pé ibi ẹ̀gbin ní ojú ara obìnrin ó ní ibi ẹ̀gbin ní ojú ara obìnrin ó ní sọ ní báwo ni a ṣe wá máa expect Kùránì Ọlọ́run ó jáde láti ibi ẹ̀gbin yẹn ó ní àkọ́kọ́ nìyẹn ó ní ẹ̀kejì ni pé ṣé wọ́n kò ti compile Kùránì látọ̀run wá ni ó ní because ó ní Kùránì ò sí ní wọn compile ẹ̀ tẹ́lẹ̀ ó ní láyé ànábì ó níbi kan kọ́ sára ewé kan kọ́ sára igi kan kọ́ sára àpáta kan kọ́ sára egungun ni ó ní létà làwọn kan sọ àwọn ẹsẹ̀ kóra jọ lẹ́yìn ìgbà tá ànábì lọ tán pé wọ́n ní àwáyé I'm fine pé kíní yìí àwọn tó memorize wọ́n máa ti ń dàgbà ọ̀hún àwọn méje kúnnú wọn pé sọ pé kó má di pé tí generation tó máa ń bọ̀ wọn à ní yá àwọn èèyàn tó máa mọ̀ sórí mọ́ ó ní reason tí wọ́n àwọn kan fásitì wà kọ́ sínú ìwé nìyẹn pé Kùránì ò sínú ìwé tẹ́lẹ̀ so báwọn ti sọ wá máa sọ wípé ẹnìkan bí ọmọ yẹn wá gbé Kùránì wá láti ọ̀run ṣé printing press wà lọ́rùn ni àfáàyàn ló ń sọ bẹ́ẹ̀ àfáàyàn ló ń sọ bẹ́ẹ̀ ó ní ṣé printing press wà lọ́rùn ni ó ní ìfúngàngbà tí Ọlọ́run máa fún ànábì ní mẹ́sẹ̀gì tó wà ní Kùránì kò wà ní printing form ọ̀rọ̀ ẹnu ni so nígbà tí Ọlọ́run ẹ̀ńjẹ́ ju printing ní kánábì padà máa kọ sílẹ̀ kì í ṣe inú ìwé lànàbì kọ sí bí kó kọ sí ara pátá ní nígbà yẹn so ó ní buwálẹ̀ yẹn tí wàá rí pépà tí ń tẹ̀ fún wa ní ọ̀run because buwálẹ̀ mọ̀ pé the only country tí wọ́n ti ń print Kùránì láyé sí is China so ṣé printing press yẹn wà lọ́rùn rẹ̀ money how was the night it was fine so ó ti ṣe printing press wà lọ́rùn rẹ̀ àfáàyè ló ń sọ so ó ní irọ́ gbáà ni ó ní ìdójútì gbáà ni ó ní that is point number one ó ní point two gàdá ó ní point two gàdá ni pé ó ṣe jẹ́ ilẹ̀ Yorùbá nìkan láti máa ń sọ pé ọmọ kan wọ́n bí ọmọ kan ó gbé Kùránì dání kò sí ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó wà ní Haúsá kò sí ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó wà ní ilẹ̀ Ìgbò kò sí ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó wà láàrin Tápà kò sí ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó wà láàrin Benin kò sí ṣẹlẹ̀ láàrin mùsùlùmí tó wà ní Cameroon tó wà ní Niger tó wà ní Chad tó wà ní gbogbo àwọn countries tó kù ní Saudi Arabia kò ṣẹlẹ̀ ó sì jẹ́lẹ̀ Yorùbá nìkan oníṣò oní irọ́ ni ó ní ara nǹkan tí ó ń jẹ́ kí àwọn máa cast ara wọn gẹ́lẹ́ táwọn èèyàn fi sọ pé irú àwọn pọ̀ so wọ́n fi lè bẹ gbogbo ẹ̀yin mùsùlùmí pé ká jáwọ́ nínú gbogbo sàkámàjẹ yẹn ó ní dẹ́n ó ní ṣé ẹ mọ̀ pé inú obìnrin ilé ọmọ wà flexible gan or fragile débi pé wàá máa rò pé ọmọ kan wá gbé odidi bí Kùránì ṣe tó yẹn ó ní àbá bí Kùránì ṣe tó ẹnìkan wá gbé odidi Kùránì odidi ìwé odidi nǹkan bẹ́ẹ̀ sinú tí èèyàn dẹ̀ mú mi sí oníṣòwò ó ní mùsùlùmí lòun pàmpélé lòun ó ní ògidì mùsùlùmí lòun oníṣòwò ó ní ìhòòhùn láìkè rọ yẹn pé káwọn èèyàn tẹ̀ jáwọ́ ń bẹ̀ ká má tẹ̀ dánrú ẹ̀ wò mọ́ pé nǹkan àbùkù ni ìgbà tó ń wá sọ tiẹ̀ tán ni ìyá Súnà náà wá jáde ìyá Súnà náà wá ní torí generation tó ń bọ̀ pé sáré pé ojú àwọn generation yìí tún là ju ojú generation tàwọn bàbá wa lọ pé so tabajẹ̀ wọ àwọn tó ń condemn ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ àwọn náà ni wọ́n padà sọ pé àwọn ti rí òótọ́ kan bì kan làwọn ò ṣe gbẹgbà tí mùsùlùmí mọ́ oníṣòwò ní tí àwọn ò bá tún wá careful generation tó tún wá ń bọ̀ yìí ó ní a tún wá burú gan látàrí àwọn irọ́ kan táwọn ń pa ibi kan mo sọ ìyá ìlú sọ o so àwọn béèrè pé màmá irú irọ́ wo lẹ́ni ẹ̀ ń pa irú irọ́ wo ni wọ́n ní àjùn irú irọ́ wo lẹ́ni ẹ̀ ń pa màmá ní òun rí báwọn yẹn ṣe máa ń sọ pé àwọn rí ìgbín bì kan ọkọ̀ aláwòsí sí aláwòsí tàbí aláwòsí àwọn rí ìjàpá ń bì kan ọkọ̀ aláwòsí ọmọ kan jáde wọ́n kọ aláwòsí àtẹ́lẹwọ́ ẹ̀ wọ́n kọ aláwòsí etí ẹ̀
ẹyẹ kan wọ́n fò lọ àwọn rí ní abẹ́yẹ wọn kọ aláwùsí ó ní gbogbo yẹn onísàkámà jẹ ni ìyá yìí ló sọ ìyá súnà ní èmi kọ́ mo sọ mo fi ọ̀nà bẹ̀yẹn kẹ́nìbọ̀dì má wà fún mi o so onísàkámà jẹ ni ó ní rísì tó mùsùlùmí ní ìyá yẹn náà ìyá súnà ló máa ń pè ó ní rísì tó ń fi sọ wípé sàkámà jẹ ni wípé ó ṣe jẹ́ ilẹ̀ Yorùbá nìkan ni ó ti ń ṣẹlẹ̀ ó ní lágbà tó ń ti gbọ́njú òun ò tí ì rí ara Saudi kan kó jáde kó ní mọ́ni pé òun rí tí wọ́n kọ aláwọ̀ síbì kan rí ó nílẹ̀ Yorùbá nìkan ni ó nílẹ̀ Yorùbá nìkan ni ó ní dẹ́yìn ó ní ó ṣe jẹ́ ẹ̀sìn mùsùlùmí nìkan náà máa ń sọ pé àwọn rí nǹkan bẹ́ẹ̀ ó ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ṣe bọ́ọ̀nà làwọn náà sìn ó ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì mélòó ló máa sọ fún mi pé ìgbà tó ń roko òun rí gbé wọn kọ gọ́ọ̀dù sẹ́yìn ẹ̀ ó ní kò sí ó ní àwọn nìkan ni ó ní ilẹ̀ Yorùbá dẹ̀ nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ní ìjẹ́ tí kára Saudi sọ pé ìgbà tó ń lọ oko òun rí gbé lẹ́yìn ìgbín yẹn wọ́n kà láwọn sẹ́yìn ẹ̀ ó ní rárá ó ní dẹ̀ ó ní ó ṣe wá jẹ́ èdè Saudi ó ní káàtẹ̀ wá ní pọ́nlọ́n fẹ́ wá tóbi ẹ̀ hàn ó fẹ́ kọ́ bóun ṣe jẹ́ sára nǹkan kan yálà ara igi ni ara òkúta ni ara ìgbín ni ara nǹkan kan ni pé káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ lòun wà ó ní ó ṣe jẹ́ èdè Saudi ni ó tẹ̀ wá sọ ìbò kan ní inferiority complex ló ń ṣe wá ló ń ṣe àwọn èèyàn dúdú ó ní ó ṣe jẹ́ èdè Saudi tá a gbọ́ yẹn ni Ọlọ́run àwọn fi kọ orúkọ rẹ̀ sí ara igi ó ní because ó ní ok ó ní fún àpẹẹrẹ kèfèrí tàbí ẹ má jẹ́ ní kèfèrí ẹni tó gbọ́ èdè Saudi tó lè kí sí mùsùlùmí tó bá dédé rí irú lẹ́tà bẹ́ẹ̀ lára igi kò lè mọ̀ pé Allahu ni Ọlọ́run kọ síbẹ̀ kò lè mọ̀ sẹ́yìn pé tó wá ka Saudi ọ tó jẹ́ mùsùlùmí ló lè mọ àwọn lẹ́tà yẹn tó bá rí ó ní tó bá jẹ́ pé Ọlọ́run á fẹ́ fi ara ẹ̀ nọ́bẹ̀ níbẹ̀ á kọ́ ní èdè kẹ́ni yẹn gbọ́ ni because tí èèyàn bá dédé rí lẹ́tà kẹ́ lára igi tó dẹ̀ gbọ́ èdè yẹn bó o ní kà sí náà tó wá jẹ́ pé sọ́dọ̀ Ọlọ́run fẹ́ fi ara ẹ̀ hàn á kọ́ ní èdè kẹ́ni yẹn gbọ́ tó wá jẹ́ Yorùbá lẹ́ni á kọ́ Olódùmarè ẹni á lè wà sọ pé Olódùmarè lára igi kẹ̀ tó wá jẹ́ òyìnbó lẹ́ni á kọ́ God ẹni á lè sọ pé God lára igi kẹ̀ ó ní ṣùgbọ́n báwo ni Ọlọ́run fẹ́ fi ara ẹ̀ hàn yàn tó wá kọ́ ọ̀dẹ̀ kẹ́ni yẹn ò gbọ́ ó ní sọ ó ní ìrọ̀ ńlá ni ó ní ó sì jẹ́ èdè Àràbù nìkan lọ́dọ̀ wọn máa fi lọ́wọ́ ní àwọn èèyàn máa sọ pé àwọn rí ó ní especially àwa Yorùbá ó ní àwọn Yorùbá náà la dẹ̀ ń dánwó ẹ̀wò ní àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ní dánwó ẹ̀wò ó ní tẹ́wọ́ fẹ́ parọ́ yẹn tẹ́wọ́ fẹ́ kó jẹ àwọn yẹn dáadáa ẹ lu èdè yín kẹ́ ẹ lọ fi kọ́ sára igi yẹn tẹ́wọ́ ní nígbà tílẹ̀ mọ́ o ẹ̀dí bá Olódùmarè lára igi ó ní sọ ó ní àtúndè jẹ àwọn yẹn dáadáa ṣùgbọ́n ẹni ẹ bá Allahu ní ara èdè míì ó ní ṣe Lárúbáwá nìkan lọ́lọ́run fẹ́ fi ara hàn torí ara China ò gbọ́ èdè Lárúbáwá ara France ò gbọ́ èdè Lárúbáwá Russia ò gbọ́ èdè Lárúbáwá Yorùbá ò gbọ́ èdè Lárúbáwá oníṣẹ́ tọ́nà bá wá fẹ́ fi ara ẹ̀ hàn oníṣẹ́ Lárúbáwá nìkan èdè Lárúbáwá nìkan láwa máa fi ara ẹ̀ hàn gbogbo àwọn èèyàn oníṣẹ́ Lárúbáwá nìkan lè yà tó wà ilé ayé ni so ìyá yìí ló sọ ìyá súnà ló sọ iṣẹ́ àjọmọdé ló sọ so ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí gidi tẹ́jẹ́ bàbá wa ẹjọ́ ẹ fi ìròyìn hàn lórí nǹkan tí ìyá yìí sọ torí àwọn èèyàn tí ń wá fún wọn gan àwọn mùsùlùmí tí ń wá fún wọn gan àwọn yẹn tẹ̀ tí àwọn kan ti ṣépè fún wọn bọ̀bọ̀ kan tẹ̀ jáde ó ní àbòsí ni ìyá súnà ń ṣe ó yà súnà ń ṣe àbòsí ẹ̀sìn pé alábòsí ni wọ́n so èmi ò mọ èmi kàn ní kí n gbé wá ni sọ bẹ́ẹ̀ mi ṣe lè mi ṣe gbé wá o Adéọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí kéré ó dá.